لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. Ẹ káàbọ̀ sí orí ètò Flag Bearers of Sunnah tí a ti ń fi àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn Islam Nàìjíríà ń bí ta ti ń fi wọ́n hàn. Orúkọ tèmi ni Ọláníyàn Abdulkabir, èmi ni màá máa ṣe àńkọ́ fún ètò tèmi. Mo wà pẹ̀lú ìkànnà àwọn àfáà wa ní Nàìjíríà wa ń bí nílẹ̀ Yorùbá tí a mọ̀ sí Sheikh Ismail Muhammad Al-Awwal Ash-Shawkani. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sheikhana, yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé kí gangan ni orúkọ yín? Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Amma ba'd. Orúkọ mi ni Ismail Akamu Muhammad Al-Awwal. Ismail Akamu Muhammad Al-Awwal. So àwọn yàrá ní in bracket Ash-Shawkani. Kó tó di pa lọ síbi pé kí gangan ni àwọn èèyàn máa fi ń pè ní Ash-Shawkani, àkọ́kọ́ àpàdà débẹ̀, àmọ́ a fẹ́ mọ background yín, níbo ni wọ́n ti bí yín àti ọmọ olúwo gangan ni akramakumullah. Nínú qadara Allah subhanahu wa ta'ala, wọ́n bí mi ní ìlú Ìbàdàn níbí báyìí. Inshallah. Ní agboolé Southwest ní abala Ìbàdàn tá a máa ń sọ pé SW3/199A. SW3/199A ní Ìbàdàn níbí báyìí, ní pópó Sunnah, wọ́n ń pè ní pópó Ìmàjà tẹ́lẹ̀, àti nígbà tí Emirates di Mùsùlùmí wọ́n sọ di pópó Sunnah. Ibẹ̀ ni ọba Jẹta, ibẹ̀ ni ọwà, so ní agboolé Ọlọ́ngbìtẹ̀, ibẹ̀ ni wọ́n ti bí mi. Ṣé àdúgbò náà ni ẹ ti dàgbà? Àdúgbò náà lẹ ti bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́? In tó ṣẹlẹ̀ ni pé àwọn mọ̀lẹ́bí wa wọ́n náyẹ, wọ́n tàn sí oríṣiríṣi àdúgbò ní Ìbàdàn. Ní abala ibi yẹn ti bí ìyá mi gangan, ẹni tó jẹ́ àbúrò màmá mi, àfáà ńlá ni ní gbogbo Ìbàdàn. Ibẹ̀ ni mo gbé dàgbà púpọ̀ tí mo ti ka ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi, àtẹ̀kọ́ kéwú, àtìpá lọ sí iléèwé. Ibẹ̀ náà wọ́n ti ẹ̀rọ mi sí iléèwé ká ló wá tó kádàrá pé á jáde kó Nàìjíríà lọ sí ìlú òkèèrè. Láàrin ibi tí wọ́n ti bí gangan àti ibi tí wọ́n ti tọ́ mi. Ṣùgbọ́n bí tọ́ mi yẹn, àsìkò tí mo lò bẹ́ẹ̀ ọ̀pọ̀ pọ̀ ju ibi tí wọ́n ti bí mi lọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àdúgbò sí àdúgbò. Barakallahu fikum. Báwo ni kíkẹ́kọ̀ọ́ yín nípa ẹ̀sìn, báwo gangan ló ṣe bẹ̀rẹ̀ gangan náà? Naam, alhamdulillah, ìgbà tí wọ́n bí wa, wọ́n bí a sínú ilé ìmọ̀, ilé ẹ̀sìn, ìní ẹbí wa sí. A bẹ̀rẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn láfi bẹ̀rẹ̀ ní àtọ̀dọ̀ ẹni tó jẹ́ àbúrò màmá mi gangan. Wọ́n pè ń tọ̀ ní Fadilati Sheikh Alhaji Abdul Wahab Olúwakẹ́mi akéwúkéwé. Tí wọ́n bá ń náwó sí pé àwọn oníkọ́ bẹ̀rẹ̀ ń ta lè pè ní comparative religion studies. So àwọn ni a fẹ́ máa pè ní àwọn tí wọ́n kọ́ ṣáájú. Ẹnìkan jẹ́ ọ̀gá tiwọn tí wọ́n pè ní Alhaji Sheikh Abdulsalam Bello Bọ́lájí. So ọjọ́ ọ̀gá tiwọn. So kó tó di pé àwọn àti kíni o wọ́n gba kíni Alhaji Bello Abdulsalam Bọ́lájí, àwọn lọ sí Èkó, wọ́n lọ dúró sí Èkó. Ẹni tí wọ́n á ní ọgbà mi tọ́ yìí, wọ́n jẹ́ àti àwọn ní Ìbàdàn. Ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ kéwù mi lọ́dọ̀ wọn gangan, mo bẹ̀rẹ̀ kéwù. Lẹ́yìn rẹ̀ wọ́n tún ní ká jáde ká tó lọ ké lọ́dọ̀ àwọn àfáà mi náà. Nínú àwọn àfáà tí mo á tún lọ kí ó tún mo jókòó wájú wọn, ó ní ìmáàmù Ìbàdàn tòní, Sheikh Abdulgani Agbọ́tọmọ kékeré. Agbọ́tọmọ kékeré, Chief Imam of Ibadan land. So nínú àwọn ọmọ kí wọn ni mo wà tá a jókòó wájú báyìí tí a ti lọ kéwulé. So lẹ́yìn kéwulé, àwa jáde lọ sáwọn madrasa àti ẹni tí máa ń jókòó ní orí àga. Àwọn madrasa kan tó wà tán tó máa ń jókòó sórí àga. Lórí àga. Ẹ̀rọ tí mo wí ilẹ̀lẹ̀ báyìí láti ké. Àfọwọ́jókòó ọmọ kí ó tẹ̀ tí a sí iwájú rẹ̀. Ní ti ìgbà tí wọ́n bí mi àti ìgbà tí mo lọ kéwú ní agboolé
náà bó ṣe rí ká tó wá lọ sí madrasa tí wọ́n jókòó ní orí àga tí wọ́n ti máa ń pín mawad fún pétò eléyìí ọkọ̀ yín ní Quran eléyìí ọkọ̀ yín tawhid ọ̀tẹ̀nitọ́ yín tafsir ọ̀tẹ̀nitọ́ ní hadith náà bó ṣe rí. Barakallahu fikum. Ǹjẹ́ a rí nǹkan kan nígbà tẹ́ wà ní kékeré tó jẹ́ pé òun gangan lè rí pé ìmọ̀ kéwù ìwù mi púpọ̀ láti ké? Kí Allah subhanahu wa ta'ala kó bá ní kí àwọn bàbá àti àwọn bí wa àtàwọn ìyá wa. Ọmọ kékeré sábà tètè dá nǹkan mọ̀ ṣùgbọ́n àwọn òbí ẹ̀ wọ́n tètè bá ń dá nǹkan mọ̀ púpọ̀ gan. Bàbá mi gangan bàbá mi tó bí mi Muhammad al-Awwal ó wù ní tọkàntọkàn pé kí ọmọ àwọn náà kéwù kó kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Bàbá mi tó bí mi gangan ló sọ pé tó gbá ìwọ tó ọjà bù ọmọ rẹ̀ onímọ̀ yìí lọ́dọ̀ máa bá ń tọ́jú ọmọ ẹ̀kọ́ tẹ́ máa bá kọ́ ní kéwù. Wọ́n nífẹ̀ẹ́ sí kéwù wọ́n sì máa ń gbókò àwọn àfáà ńláńlá pé àwọn náà fẹ́ kọ́ àwọn náà sì kí ni kọ́ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n mo sì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nù. Masha Allah, alhamdulillah. Allah wá sí dáadáa ibi tá a ti wá kéwù lé yẹn akéwù kéwì ni bá a ṣe ń kéwù bẹ́ẹ̀ ni à ń ka ìwé a máa kéwù nígbà tí a bá kọ́kọ́ jí láàárọ̀ nígbà ó bá di bíi kí aago méje kó tó lù a ti gba sùkú iléèwé ní abc lọ náà ó sì rí ni. Ní abala Nàìjíríà ta tọ́lọ̀ ní gbogbo àná ti wáyé ǹjẹ́ a rí àwọn olùmẹ̀sìn tó jẹ́ pé àwọn náà wà nú àwọn àfáà tí wọ́n kọ́ ní Nàìjíríà bí? Wọ́n pọ̀ dáadáa nínú wọn ni Sheikh Murtada Abdulsalam tí wọ́n jẹ́ muassis àti mudir al-Ma'had al-Arabi al-Nigeri. Olùkọ́ báyìí tí mo dún wájú wọn tí wọ́n sì wà níwájú wa tí ń kọ́ alẹ́kọ̀ọ́ wọn ni wọn. Nínú àwọn olùkọ́ tí wọ́n tó kọ́ mi ní àwọn madrasa ní Ìbàdàn bíbáyìí ibẹ̀ ni a ti rí Sheikh Abdulwahab Ahmad Bayo wọ́n sì kú ní àìpẹ́ yẹn ni. So àwọn yẹn wọ́n dé láti Saudi ní 1975 àwa tí wọ́n kọ́kọ́ gbà tí wọ́n padà dé sí Nàìjíríà ní 1975 àwa ní àkọ́kọ́ kọ́ adẹ̀wà ní sana Rabia Ibtidaiya ní Mada Arabi ní àsìkò yẹn. So mo dákọ̀ Sheikh Murtada Abdulsalam àwọn ni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Ma'had al-Arabi. Nínú àwọn tó yẹ pé wọ́n wá kéwú lábẹ́ wọn tó lọ Saudi 1960s ó ní Sheikh Abdulwahab Bayo Ahmad nígbà dé wọn kọ́ mi. Bákan náà ni Sheikh Abdulrashid Adiyatullah nínú àwọn olùkọ́ mi náà ni wọ́n wà ní ilẹ̀ Yorùbá ní ibi báyìí. So nínú àwọn tí wọ́n kọ́ mi tó jẹ́ pé Allah ni wọ́n lámìláka wọ́n hàn àwọn olùkọ́ náà pọ̀ sẹ́yìn pé téèyàn bá lọ sí ilé ẹ̀kọ́ ibi tí wọ́n ti wà academy so olùkọ́ kọ̀ọ̀kan ló ní course àti subject tí ń kọ́ yẹn if not ìbá ní kí n máa ka ọgbọ́n rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wà bariza jiddan òun ni àwọn tí mo dákọ̀ yẹn. Bàbá wa ní Ma'had al-Arabi kalaba ní foríjì wọn Sheikh Abdulwahab Bayo Ahmad kalaba ní foríjì wọn bákan náà òun ni Sheikh Adiyatullah Abdulrashid Adiyatullah Sheikh Abdulwahab Bayo Ahmad Saudi ní àti jáde Sheikh Adiyatullah Sheikh Abdulrashid Adiyatullah Saudi náà ní àwọn náà ti jáde. Sísan pé tá bá wo àwọn yẹn pẹ̀lú àwọn bàbá tí mo dákọ̀ yẹn pẹ̀lú Imam Badan ti sìn akéwù ní lọ́dọ̀ wọn ṣùgbọ́n tá bá ní ká jáde lọ kéwù náà madrasa Ma'had al-Arabi ó jẹ́ ilé ẹ̀kọ́ tí mo ibẹ̀ gan náà mo ti jáde Ma'had kí n tó lọ sí òkè ta ní Saudi Arabia. Masha Allah, barakallahu fikum. A fi ìwé náà kún o. Ìwé nígbà tí a fi ìwé kún so gẹ́gẹ́ mo sọ pé ilé wa kéwkéwé ni wọ́n ti bí wa àwọn tí wọn ò gbà kéyìn òkéwù nìkan ẹ̀ gbọ́dọ̀ fi ìwé kún. So mo lọ sí ilé ẹ̀kọ́ kan ní Ìbàdàn báyìí máa pọ̀ ní eré àbítílẹ̀ ẹ̀kọ́ yẹn wà. So ilé ẹ̀kọ́ ẹ̀dẹ̀ rí pé níjọ́ àwọn missionaries ní a sábà ní ilé ẹ̀kọ́ ìwé tó pọ̀jù ibẹ̀ ni Allah kádàrá pé ká gbà kọjá ká ti ka ìwé wa. So ilé ẹ̀kọ́ àwọn alágbélébù ní kúkúrẹ́dì torí táwọn dáhùn dákọ̀ lẹ́kọ̀ọ́ bí wọ́n ti máa ń polówó ọjà ni. So ìgbà tá a kẹ́kọ̀ọ́ tán bẹ́ẹ̀ à ń kọ́ pọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ti kéwù yẹn. So tá a bá lọ bẹ̀ ní àárọ̀ a wà sílé kéwù ní ọwọ́ ọ̀sán nígbà wá jáde tán níbi tí iléèwé yẹn ìgbà mo jáde ní iléèwé yẹn níbi tí àwọn ní alátẹ̀wò ní alágbélébò
wọ́n máa ń pè kíní kan ní common entrance tí wọ́n fẹ́ jáde tó wá jáde láti primary tó máa wọ secondary school school tí wọ́n ti mú mi òní Muslim grammar school ìní àti mú mi tí wọ́n fún mi slip pé tó àgbọ̀kọ́ akọ̀mọ̀jọ́mọ akẹ́kọ̀ọ́ mbẹ́ ìgbà àwọn òbí wa pè àkàlẹ̀ pé tó ìwé ní ohun tó ń wà yìí o kí ó ló tún wà yìí o ká mú èbó láti fẹ́ máa tẹ̀síwájú alọ́sà kádà pé ká dàkọ̀ pé kí ó mẹ́sì dáwà padà sí al-Ma'had al-Arabi al-Nigeria òníyẹ ibẹ̀ láti wá kà tálọ̀ kára pé a lọ sí Saudi Arabia. Barakallahu fikum. A mọ̀ pé nípa pé ẹ ń wá ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run kọ́dà pé ẹ lọ sáwọn ìlú àwọn ìlú wo gangan ni ẹ ti lọ láti lọ kéwú nípa ẹ̀sìn. Tí a bá ní ká sọ ìlú a lè pín gbóná ẹ̀ sọ́nà méjì ìlú pé local kéèyàn wà ní within orílẹ̀-èdè rẹ̀ ìlú kéèyàn jáde síta kókó ní orílẹ̀-èdè tó wà kó lọ sí orílẹ̀-èdè mi èyí tó pọ̀ jù níbi ẹ̀kọ́ tí mo kọ́ Ìbàdàn ni mo ti kọ́ kí n wá tó lọ sí orílẹ̀-èdè mi ìyẹn ní Saudi Arabia tó bá jẹ́ pé orílẹ̀-èdè mi wà ní Allah fún mi láǹfààní láti kẹ́kọ̀ọ́ ní ọ̀nà mẹ́ta ní Saudi Arabia mo kẹ́kọ̀ọ́ ní Madina mo kẹ́kọ̀ọ́ ní Makkah mo kẹ́kọ̀ọ́ ní Riyadh àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti kẹ́kọ̀ọ́ ní náà. Àwọn Makkah, Madina àti Riyadh ṣé àwọn ilé ẹ̀kọ́ ṣé yunifásitì ni ṣé. Naam, yunifásitì ni wọ́n ní Madina ibẹ̀ ni mo ti ka sanawi àti kuliya ìyẹn Jamia al-Islamiyya bil Madina Munawwara nígbà mo ka sanawi tán torí kò ti sanawi lásìkò tí a that was 1979 to 1980 so la kó ni ma da Arabi so 81 la lọ bẹ̀rẹ̀ sanawi wa ní Saudi Arabia ní Jamia al-Islamiyya Madina Munawwara alọdún mẹ́ta ní maadi sanawi ní Jamia Islamiyya à ń jáde tabai àwa kulliyatu sharia ní Jamia Islamiyya a dé lò ọdún mẹ́rin ní ibẹ̀ yẹn àwọn ẹ̀kọ́ tí mo kà ní Madina gangan nìyẹn ìgbà tí mo ṣe lẹ́yìn ọ̀tán Allah kádàrá pé ká parí ètò Nàìjíríà ní pé tábà ti graduate bẹ́yẹn yóò serve yóò ṣe kíní kankan mo láti padà wá sí Nàìjíríà mo ṣe agùnbánirọ̀ NYSC so that time wọ́n ṣe dá two newly created state ilẹ̀ ni that is Katsina and Akwa Ibom state táwọn èèyàn dẹ̀ dá state méjì yẹn lẹ́ni so wọ́n láti gbé mi lọ sí Akwa Ibom ṣùgbọ́n gbọ́ pé ṣẹ̀rí àwọn orí kí n bọ́ fẹ́ lọ sí ní Akwa Ibom mo redeploy láti Akwa Ibom wọ́n á gbé mi padà sí Bauchi mo á study ní mo jẹ́ tó ṣe service ní College for Legal and Islamic Studies College for Legal and Islamic Studies Chief Justice in Nigeria tó kó ń bẹ Tanko Ibrahim òun ni ọ̀gá mi ní time yẹn ní Bauchi Misau so bí mo ṣe parí tán so mo padà sí Ìbàdàn mo teach díẹ̀ láwọn ilé ẹ̀kọ́ kan mo sì rí admission mi padà láti Saudi nìyẹn ní King Maliki Saudi Saudi yani King Saudi Jamiat Maliki Saudi King Saudi University so ibẹ̀ ni mo ti alogba postgraduate in teaching Arabic language for non-Arabs so ibẹ̀ mo ti gba lẹ́yìn so mo parí ẹ̀ tán that is in Riyadh mo kó Riyadh bẹ́ẹ̀ máa padà sí Makkah ibẹ̀ mo ti alogba master degree MA al-Ma'had al-Ali de idade du'at so ibẹ̀ mo ti àgbà so mo ṣe padà sí Nàìjíríà ni. Alhamdulillah Ọlọ́run kò fi baraka tó pọ̀ sí. Àmín ya. Gbogbo àwọn ìlú yìí tẹ́ ti lọ pàápàá jùlọ ní Saudi ní Makkah àwọn àfáà wo lẹ lọ jẹ́ pé ẹ ní direct contact pẹ̀lú wọn ọkọ̀ ilẹ̀kọ̀ ní àwọn ìlú yìí. Naam nínú àwọn tí Allah kádàrá pé kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa tó jẹ́ pé alhamdulillah èmi náà lè fọ́ sọ́yà rẹ̀ mo sì ń sọ ibẹ̀ ni bàbá wa tí wọ́n sì ń bẹ láyé dìsìn Sheikh Abdurrahman Ali Hudhaifi Sheikh Abdurrahman Ali Hudhaifi wọ́n jẹ́ olùkọ́ ní Jamia Islamiyya gangan wọ́n tún wá ní àwọn halakot tàti mọ́ jókòó tí a bá ní a ní halakọ̀ Quran Karim ọ̀dọ̀ wọn ní mo ti wọ́n ọ̀yà anta ikra so mo sì bẹ̀rẹ̀ sí makí suratul Fatiha mo kà débi kan wọ́n ní hasbuk wọ́n tún bọ́ sórí ẹlòmí nínú àwọn olùkọ́ tí wọ́n hàn tí mo kọ́ lọ́nà bákan náà oni Sheikh Muhammad Mahmud Al-Mukhtar Al-Shinqiti ana ti wani ayat kibar ulama onisi so ana ko min Jamia sa mo ti wà ní Masjid An-Nabawi tí wọ́n ṣe kíni o tí wọ́n tó kọ́ mi ní ẹ̀kọ́ darsa bákan náà ni baba Sheikh Abakir Jazairi kí wọ́n tó kú halqa wọn
àná jórúkọ ní Jamiu Islamiyya tẹ́lẹ̀ wọ́n tún wá ní halqa nínú Madina ẹ̀ẹ̀kọ́ kan la máa ń lọ sí tiwọn ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ tàbá ti káṣírí tán. Bákan náà Sheikh Atiyya Salim Atiyya náà ti kú, àwọn ni wọ́n parí yìí tó ṣẹ́kù níbi tíra Adwaul Bayan fún Sheikh Shinqiti. Àná máa ń ṣe olùkọ́ nínú Masjid Nabawi, àmọ́ ń jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan níbi halaqat wọn látọ̀rí pé sẹ̀kọ́ máa kẹ́kọ̀ọ́ tó bọ̀ láti inú yunifásitì, so torí pé distance ibẹ̀ láàrin Jamiu Islamiyya sí Masjid Nabawi distance tó gùn ni, so ìgbà tá a bá tó ra ìlànà máa ń jókòó ní ibẹ̀ ìyẹn ní Madina, so tó bá jẹ́ pé Makka ni alhamdulilayi rabbil alamin àwọn olùkọ́ tá a jókòó wájú náà pọ̀, nínú wọn ni àwọn àyímà tí wọ́n ń ṣáájú kírun fún àwọn èèyàn ní Masjid al-Haram al-Kabir. Ari fadatu Sheikh al-Doctor al-Humaid Muhammad Salih Humaid, so náà àwọn olùkọ́ tí wọ́n kọ́ mi ní halqa ni. Bákan náà wọ́n tún ní Sheikh Abdulaziz al-Humaidi, àwọn kọ́ mi àti ẹ̀jẹ̀ jẹ́ Amidu níbi Ma'had al-Ali tí mo ti kẹ́kọ̀ọ́. Níwọ̀n tí wọ́n tún kọ́ mi náà tálọ̀ ní mo gbajúgbajà wọn ni Sheikh Ali Jureisha, Dr. Ali Jureisha, ó jẹ́ mustashar fún hukuma Misra, so wọ́n teach wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ náà ti ń ṣe olùkọ́ ìyẹn ní ìgboro Maka, so Muhammad ní ìgboro Maka àwọn tí akẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ wọn ni àwọn kan wà academy, àwọn kan tó ń pètò Masjid An-Nabawi òun ni àti kọ́ halaqat ní àjókòó lọ́dọ̀ wọn. Àwọn tí a máa ń wá síbẹ̀ yẹn, so ẹnu wọn ni náà tí mo tún jókòó níwájú wọn níbi halaqat wọn ni Sheikh Muhammad Salih Al-Uthaymin. Mashallah. Sheikh Muhammad Salih Al-Uthaymin aláwọ̀ ní kí ní ta'thir pẹ̀lú wọn púpọ̀ gidi gan, so wọ́n máa ń wá ashara awakhir tó bá parí Ramadan Makkah ni bàbá ó ti lọ, so gbogbo a máa jókòó níwájú wọn, wọ́n máa sí halaqat al-ilmiyya wọ́n máa sí. Bákan náà ni Sheikh Muhammad Salih Al-Luhaydan, àná náà tí mo jókòó ní halqa wọn tí mo ti jàǹfààní ìmọ̀ wọn ò nìyẹn, so kí Allah kó bá ní sanwó ní bẹ́ẹ̀ náà ni bàbá Ibn Baz, Sheikh Abdulaziz Ibn Baz, so àwọn tí Allah kádà pé jókòó níwájú wọn tí mo kẹ́kọ̀ọ́ níwájú àti ẹ̀ máa ń sunlé bàbá Ibn Baz nígbà tí a wà ní ọ̀hún yẹn náà. A fẹ́ béèrè bí Ọlọ́run ṣe kádàrá wípé gbogbo àwọn àfáà jàǹkànjàǹkàn nínú mọ̀tẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn, báwo ló ṣe máa ń rí fún yín tẹ́ bá fẹ́ lọ sí dárúsùn tẹ́ bá fẹ́ lọ kẹ́kọ̀ọ́, báwo ni ẹ ṣe máa ń fi pé at least èèyàn ń lọ fẹ́ kọ́kọ́ nǹkan wà ní. Alhamdulillah, ẹ rí i pé orísun ẹ̀kọ́ yẹn ó ti di méjì báyìí nísìn. Orísun kan wà tó yẹ pé academy ni wọ́n ti fix pé tó àwa báyìí ló lò study yóò bẹ̀rẹ̀ báyìí kọ́ọ̀sì yóò bẹ̀rẹ̀ báyìí àwọn yẹn ẹsẹ̀ báyìí. Nínú àwọn tí aláwọ̀ ní kí n ní influence àti tí mo ta'athartu bihim gidigan nínú wọn ni a ti rí Sheikh Dr. Muhammad Mukhtar Al-Shinqiti, so wọn kọ́ mi ní fíkíù, wọ́n dẹ̀ tó jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n tó jẹ́ olùkọ́ àgbà nínú mọ́sálásí àti wọ́n tó wá jẹ́ min kibar al-ulama ní Saudi. aláwọ̀ ní kí n tí mo bá ti lọ sí yálà inú ibi ti kíláàsì inú àmọ́ ní fitness pé tó à ń lọ sí ibẹ̀ láti lọ kọ́ ẹ̀kọ́ fíkíù, so wọ́n ní àwọn kan tó ipá ní fitness pé à ń lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ fíkíù. Bẹ́ẹ̀ náà ni àwọn asátìsà tó yẹ pé wọ́n wá láti Misra tí wọ́n gbé Saudi, àwọn náà kọ́ ní ẹ̀kọ́ ní ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí kò àdèmọ́ ní ta'athir pẹ̀lú wọn yẹn pé gbogbo wọn máa mú fa kí bọ̀ gidi gan tàbí bẹ̀rẹ̀ sí kọ́ yẹn lẹ́kọ̀ọ́. Nínú àwọn tó yẹ pé Allah kádà pé kí ó mú fún mi gidi gan, ó ní àti rí Sheikh Qattan, Mana al-Qattan, Sheikh Mana al-Qattan ó ní ẹ̀sìn mabahith al-ulum al-Qur'an, kì í ṣe ti sí àrí mi ìjọ tí wọ́n ń ṣe lecture fún wa, Allahu Akbar, wọ́n dẹ̀ ń ṣe báyìí orí ọmọ akẹ́kọ̀ọ́ sí ìwọ̀n orí gbogbo tí wọ́n sọ orí yẹn ti sọ. Wọ́n wò tíra rárá tó orí wọn ti ń sọ. Ustaz, mo bú sẹ́kọ́njọ́ yẹn. Mo ní ìrẹ́ Allah tó fẹ́lẹ̀ ní ìmà fẹ́mi náà ní ìmà. So àjókòó níwájú wọn, àjókòó níwájú bá Muhammad Salih Al-Uthaymin. Muhammad Salih Al-Uthaymin ibi tí wọ́n tó ayàtọ̀ ni pé wọn ò lè kọ́yìn lẹ́ẹ̀kọ́ kan àfi wọ́n sọ pé ọya anta wọ́n béèrè question. Wọ́n béèrè bá ti kọ́ lẹ́kọ̀ọ́ tàbí wọ́n béèrè question. So a ní ta'athir yẹn ni pé
ìmọ̀ wọn àti ìwà wọn àtẹ̀sí wọn ó reflect sí àní ara àti lè fílẹ̀ nínú gbáyà wa Allah sì kára pé tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá ń gbà kọ́yàn náà ní ìsìn Allah ní ká mú ní láti ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ ni Sheikh Salih Al-Haidan bẹ́ẹ̀ ni bá Bombas so àná tí wọ́n bá jókòó bẹ́ẹ̀ so Allah kára kọjá pé a sẹ̀mí níwọ̀n àbá pẹ̀lú wọn bí èmi àti ń ṣojú kò tẹ́ bá lọ sọ́dọ̀ bá Bombas ẹ̀rí tẹ fóònù lápá tún magazine lápá kejì àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ bí wọ́n ṣe ń ṣe ìkọ́ dars bẹ́ẹ̀ ni fóònù ọmọ wọlé Amẹ́ríkà fóònù ọmọ West Germany kankan yá sí salamu alaikum indi su'al kíní kankan àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà wọ́n kọ́ láti Jami'a Islamiyya lọ́sọ̀rọ̀ bá Bombas so a gbé ọkọ̀ lọ́dọ̀ wọn a ní tàṣí pẹ̀lú wọn so bí Allah ṣe kádàrá pa pẹ̀lú wọn. Barakallahu fikum. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń wò wá àwọn náà fẹ́ wò pé wèmí náà lọ sí ìlú Saudi láti lọ kẹ́kọ̀ọ́ báwo gangan ni ẹ ṣe rí admission lọ sí ìlú Saudi. Nígbà tí Allah kádàrá pé àwọn lọ rí admission sí Saudi ọ̀nà méjì nígbà máa ń rí admission ọ̀nà àkọ́kọ́ kó jẹ́ pé ilé ẹ̀kọ́ tẹ́ ti jáde wọ́n á sì tẹ̀rẹ̀ṣíhù yín tẹ̀rẹ̀ṣíhù ni pé wọ́n kàn wo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan wọ́n select wọn pé àwọn eléyìí ẹ̀kọ́ lọ sí Saudi Embassy lẹ́kọ̀ọ́ wọn ò tí ì dà kò tí ì sí ní Abuja ní tàmí yẹn Lagos State ní Nigeria capital so wọ́n kàn sábẹ́ àwọn mélòó kan wọ́n kàn lọ sí Èkó yẹn ní Saudi Embassy wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n béèrè wọ́n ṣe mọ̀kọ́bẹ́là fún wọn ẹ̀ ń bá ti yege wọ́n á fọkọ rẹ̀ wọ́n á kọ́kọ́ rẹ̀ wọ́n á sẹ́ndẹ̀ Saudi má bínú atọ́kùn nínú àwọn tálà tó ní wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tá a tún ní tàfíìrì pẹ̀lú wọn òun ni Sheikh Amanatullah Sheikh Amanatullah yìí àwọn ni aláwọ̀ kára wọn lọ dá Islamic Center lẹ́ni Afikpo nínú àwọn tí wọ́n kọ́ ní Madla Arabi ni wọn. Afikpo yẹn ni èmi ti jáde. Allahu Akbar Allahu Akbar so nínú àwọn tí wọ́n kọ́ wa nígbà wọn Madla Arabi yẹn so a tún tàfíìrì pẹ̀lú àwọn náà so wọ́n gbìyànjú púpọ̀ kò tó pé aláwọ̀ kára pé wọ́n kù ibi tó tún wá sí ní pẹ̀tọ́ ń gbà tó wà Nàìjíríà tá a wà ní Madla Arabi àtẹ̀júwàlù dáàwì kí wọ́n máa lọ láti ibìkan lọ sí ibìkan lọ sí ibìkan a máa ń tẹ̀lé wọn lọ nínú àwọn tálọ̀ ni wọ́n kọ́ fèsì àwọn Ahmadiyya oníṣẹ́kọ̀ Amanatullah wọ́n kọ́ alọ́ gẹ́gẹ́ bí wọ́n máa kéwù a máa káàkiri aláwọ̀ náà sábàbí ní 1975 or 1970s so aláwọ̀ náà kí wọ́n fi paná gbogbo àwọn Ahmadiyya kí wọ́n paná wọn so bí ó ṣe rìn so bá ṣe á get admission ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ ó ní pé school select àwọn kan ọ̀nà kejì èyí ó gbìyànjú fúnra ara rẹ̀ pépà rẹ̀ yóò ṣe kí ni yóò fi ránṣẹ́ inú àwọn tí wọ́n gbìyànjú kí yóò pépà ara rẹ̀ fi ránṣẹ́ ìnáwá ẹ tí mo pè ní xaalu mi yẹn àbúrò màmá mi òun ló kó pépè mi àti èkejì mi ọkàn kó lọ a máa ń lọ hajj lọ́dọọdún torí wọ́n wà nínú àwọn àti daruf tai tí máa bá wọn ṣiṣẹ́ so ọdọọdún yẹn tí wọ́n ti lọ wọ́n sá di Madina wọ́n bá ní àwọn fẹ́ submit ṣàhádà àwọn ọmọ yìí kí wọ́n rí admission wọ́n submit ẹ̀ tán àti wọlé ọdún tó tẹ̀lé yẹn lálọ́ kárakára admission so abasi lọ ni that was 1980 so 81 now. So barakallahu fikum kọ́lọ̀ kó jẹ́ kẹ́pẹ́ fún àlọ́ dáadáa àtàwọn obìnrin bákan náà tó súnmọ́ náà ni pé ẹ ti ní àwọn bí àwọn ìpèníjà ń gbàtẹ́ wà láwọn ìlú yìí nígbà tẹ́ ń kẹ́kọ̀ọ́ àwọn challenges wo lẹ rí pé pé mo ní challenges báyìí ọ̀nà tí mo sì ti fi kojú ẹ̀ lílé nígbà tẹ́ wà ní Jamia. náà nínú challenges tá a ní tí mo rí púpọ̀ ò ní pé environment bẹ́ẹ̀ ní Saudi ó dáa púpọ̀ láti lè gbé ẹ̀kọ́ yé ó lè dáa púpọ̀ kẹ́yìn ò nífẹ̀ẹ́ ìmọ̀ yàtọ̀ sí bíbá yìí ìnífẹ̀ẹ́ ìmọ̀ níbí ó kéré púpọ̀ ìyẹn pé àwọn factors máa jẹ́ kéèyàn sọ pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ kò fẹ́ sí púpọ̀ ní bíbá yìí bẹ̀tẹ̀ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ sí ń rélé tó jókòó tó hákùnrin ní orí lẹ́mọ̀ rélé tó hádìsí orí lẹ́mọ̀ ní ọmọ gbìyànjú kẹsàn gbàgbà èmi náà kí n síbà kí n síbà lásìkò wa nígbà táwa Nàìjíríà Mahamudu Khalil Husari ó wá sí Nàìjíríà Al-Qari wal-Mukri ó wá sí Nàìjíríà ó wá sí Madla Arabi lọ́dún tó wá sí Madla Arabi ó jẹ́ ń tí nínú ìpèníjà tá a ní tèmèrè tí mo fèsì ní pé tó àwọn èèyàn sábà ka Hifzul Quran púpọ̀ kún níta mi that is 1970s so bẹ̀tẹ̀ nígbà tí Mahamudu Husari tó dé subhanallah kò fẹ́ sí ká tí ó di wọ́n sọ pé ọya kàgbà ẹ̀fọn orí ló ti kà kódà níjọ́ yẹn a welcome dáadáa
Ìgbòho tún ń lọ padà a sì dé airport lẹ́yìn àti kejì a bá dé auditorium ní Bódìjà nígbà yìí sàbàdébẹ̀ tó ń bọ̀ gbìyàn lọ́wọ́ ń jẹ́ nínú àwọn ìpínjà kánú sí kí ni o ká ha Quran sí orí kàṣẹ báyìí nígbà tá a dọ̀hún yẹn àwọn tá a lè sọ pé bóyá ìpèníjà ò ní pé àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ju ìtàlẹ́ rọ̀ mìíràn ẹ̀kọ́ pọ̀ níbẹ̀ àwọn ọmọ sì wà níbẹ̀ kò fẹ́ sí ààyè eré kankan níbẹ̀ kò fẹ́ sí ààyè eré wọn ò bù tó ibi tó lọ ha wọn ò bù fún báyìí ọ ha láti bí sí báyìí Jésù báyìí ọgbọ́dọ̀ ha nínú Al-Qur'an Karim sẹ́yìn pé ó ti ọmọ akẹ́kọ̀ọ́ dandan so òun kásùbà àtàbà yìí ọkọ̀ sí ọlọ́mọ ha Qur'an rẹ̀ ni ẹ̀ńkálà sártàbà yìí tó ha ní àárọ̀ yẹn ó sì tẹ̀símìrì fún ẹlòmíì so ìyẹn lọ báyìí ẹlẹ́ẹ̀kejì ń tó wá ní pé alhamdulilayi rabbil alamin lásìkò títí wa pass mark ẹ̀ pé máàkì tó lóòjù pátápátá yẹn àwọn tẹ́ ṣáájú wa wọ́n bá ń ṣe 50 bẹ́ẹ̀ lásìkò tí wọ́n ní tó bá ti lè score 60 and above èèyàn fail yẹn fail ó dà ìwọ̀n wọ́n máa dẹ́ parí sí Nàìjíríà tó bá ti fail tó bá ti wọ́n tún fún àǹfààní pé kò sí dóòrù tà ní ìyẹn pé sí receipt àmọ́ ń pè báyìí carry over or something like this làmọ́ ń pè báyìí tó bá ti lè fail pé máa lọ eléyìí ò kò fẹ́ wúlò fún ti a plan so bí àwọn tó yìí bẹ̀tẹ̀ alhamdulilayi rabbil alamin aláwọ̀ bá ní ṣètò nítò ó sínú ọ̀rọ̀ fàtàbí ká àwọn ẹ̀kọ́ yẹn náà. nínú àwọn ìpèníjà míì tó ní pé atọ́kùn ní pé kéèyàn parí ẹ̀kọ́ rẹ̀ tán academically ẹ fẹ́ nífẹ̀ẹ́ kẹ́ ẹ jókòó táwọn àfáà ńláńlá yìí ṣe pé ẹ ti parí ọdún 4 ní university degree àbẹ́ ṣe master tán àbẹ́ ẹ fẹ́ nífẹ̀ẹ́ kẹ́ ẹ jókòó tí bàbá bóun bóyá ọdún 2 ẹ jẹ́ ń gba ìmọ̀ tafsir lọ́dọ̀ wọn àbí kẹ́ ẹ jókòó lọ́dọ̀ bàbá Salih Muhammad Salih Uthaymin àbí kẹ́ Abdullah Al-Wahdan ìpèníjà tí mo ní mo máa sọ bàbá Muhammad Salih Uthaymin wípé bàbá mo fẹ́ máa tún tẹ̀síwájú bí ẹ̀kọ́ mi mo ti gba master degree ni mo rí pé kéèyàn jókòó ti àwọn bàbá yìí ní halakọ̀ yàtọ̀ sí academy ọ̀dà púpọ̀ ọwọ́ tí wàá fi ṣẹ́rùtù ni pé tí n bá ti ní ìkọ́ ọmọ that is resident permit so ìtì ìpèníjà kájúmọ́ sọ pé kì í sọ àbá lọ púpọ̀ kí n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn púpọ̀ ìwọ̀n àbá tẹ́ bá ń gbọ́ àmọ́ kànìkan ni mo máa rí àǹfààní jókòó níwájú bàbá Muhammad Salih Al-Uthaymin náà so ìpèníjà tí mo fẹ́ rí púpọ̀ ni. náà a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà ń pè é ládàá pípé Ash-Shawkani kí gangan ni ó bí orúkọ yìí lákọ̀bí yìí. ó kọ tí ó kọ tẹ́ dákọ̀ Ash-Shawkani òní gbígbà tàwa Jami'a Islamiyya a ní àwọn tíra tá ń lò fún ẹ̀kọ́ a ní tíra tá ń lò fún hadith gẹ́gẹ́ bí Subul Salam a ní tíra tá ń lò fún tafsir tá ń lò ń gbà táwọn wà ń bẹ̀ òní Ash-Shawkani tafsir Imam Shawkani là ń lò Fatih Qadir Imam Shawkani Al-Jami' ad-Diraya wa so tíra tá ń lò nìyẹn tíra tá wá ń lò yìí Allah wá kádàrá pé ìta lò láti sanawula 100 level ní faculty of Sharia tá fi dé 400 level nìyẹn Allah wá kádàrá nígbà máa padà sí Nàìjíríà tí a wá bẹ̀rẹ̀ sí lọ kẹ́ di olùkọ́ ibi kan wà wọ́n ń pè ní ó ti di college nísìn Kulliyat Imam Malik yẹn pé Imam Maliki college Imam Malik college yìí Allah kádàrá kí n kọ́ jẹ́ the first set náà olùkọ́ tí ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ níbẹ̀ nínú àwọn ṣẹ́ tí wọ́n gbé síwájú mi ni pé tíra wo la lè lò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní tafsir tíra wo la lè lò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níbi iṣẹ́ báyìí nígbà tí wọ́n sì sọ pé ok kí n tẹ́kì wọ́n tafsir mú láti máa lo tafsiru Imam Shawkani fún wa Fatih Qadir Imam Shawkani bá ti á lò tán so gbogbo àwọn ọmọ yẹn alhamdulilayi rabbil alamin inú wọn máa ń dùn púpọ̀ gankan ẹ̀ẹ́dẹ̀rí ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n ti pé Shawkani bó ṣe pé Shawkani tí wọ́n lè máa mi ní ara mi tòlónú ni bó ṣe rí nìyẹn. ǹjẹ́ rí ìgbà kan tí yàgbà tẹ wà ní Ma'had al-Arabi pàápàá jùlọ kó tó rí pé lọ sí Saudi ẹ wá rò báyìí pé dàbí pé kéwù yìí wá fẹ́ lè wá kan èmi fẹ́ lọ mọ kàwé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ náà ẹlòmíì lè sọ pé òun fẹ́ fi kéwúlẹ̀ kó lọ mọ́ ṣé táìmù kan wà bẹ́ẹ̀ tẹ́ ẹrù bẹ́ẹ̀ pé. kò
kò fẹ́ sí nígbà tí wọ Madlarobi ṣùgbọ́n ká tó wọ̀ ẹ̀mí wa ń lọ síbi ìwé ṣùgbọ́n àti àjòbí wa nígbà jẹ́ pé wọ́n jẹ́ ń tó kéwú tó tó kàwé ni wọ́n sọ pé ẹ padà síbi kí ó yìí kẹ́ tó kọ́ àmọ́ nígbà tí a ti wá wà lójú ọ̀nà yẹn ẹ̀mí wo tiẹ̀ lọ síbi kájúmájú kí ó yìí lọ. Allah sì bá ní fàlùbáríkà sí Allah ó fàlùbáríkà sí gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tẹ́ wà ní Madlarobi bákan náà ìyá rí bóyá àwọn subject kan tó jẹ́ pé òun lẹ like jù àbí ilé tó jẹ́ pé òun lẹ bí pé subject yà ó dàgbó fẹ́ lè fún mi díẹ̀ o gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. nínú gbogbo subject ni Allah ní kí n fẹ́ràn òun ló sì jẹ́ pé Allah ọ̀rọ̀ fún mi ṣùgbọ́n tí mo tábà ní káwá gbìyàn sí ẹgbẹ́ ara wọn wọ́n ń pe subject kan ní at-tarikh al-islami at-tarikh al-islami yìí sàn pé oríṣiríṣi ìtàn pẹ̀lú date àti àwọn tí wọ́n act níbẹ̀ àti nǹkan ló máa mú wá mo fẹ́ lè sọ pé òun náà fẹ́ jẹ́ bí ìpèníjà nínú àwọn gbogbo mọ̀wádìí tí mo kọ́ and then níbẹ̀ yẹn Allah kẹ́ wọn ní Madlarobi púpọ̀ tẹ́ ẹ bá lo syllabus Saudi lọ́dún yìí bóyá the next year to it bóyá syllabus Iraq lè máa lò tẹ́ ẹ bá lo textbook Iraq ní ọdún tó tẹ̀lé bóyá ti ìlú mi lè máa lò bá a sì ń lò ní ẹ̀ a lo textbook ti Misra a lo ti Iraq a lo ti Saudi so sẹ́yìn pé tí kìíní bá ti ń yí ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa ní àwọn kankan bákan so alhamdulillah rabbil alamin nínú tó tún wá tálọ̀ òfin sínú ọ̀rùn pé àwọn aláwọ̀ fún wa pọ̀ ní tàmì yẹn ní Nàìjíríà àwọn India àti ẹni tó wà train ní Saudi Arabia àti ẹgbẹ́lábáwá àní ẹ̀kọ́ wa gbà wà ní inú wọn ní Sheikh Amanatullah ibẹ̀ ní wa àwọn Misra wa aláwọ̀ funfun ni wọn àwọn tí wọ́n tún tẹ̀lé wọn àwọn Saudi wa aran Somalia ṣera gbogbo tá a wí yẹn aláwọ̀ ti jẹ́ kí èyí tó bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ àbí tó bá tún fi mú sọ ó ti ní ká máa gbọ́n wọn yé ká tó wá di pé a lọ sí Saudi àwọn ìpèníjà tá a kẹsọ́ pé wà ní pẹ̀tọ́ bóyá lè sọ̀rọ̀ the way tí ó fi sọ ẹ fi sọ pé alhamdulilayi èdè tó yìí bí mo ṣe máa ń sọ̀rọ̀ ni bí sọ ṣe máa ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n nípa pé bóyá arísòwò kanú alhamdulilayi kò fẹ́ sí ìpèníjà pé ẹ̀kọ́ yìí lè ju tàríkì Islam tí mo sọ fún nígbà tí mo wà ní Madlarobi kọ́lọ̀mù àṣìdára fún àti ṣe fáìdà tó pọ̀ látara àwọn kòtẹ́ bá sọ kọ́lọ̀mù àṣìdára fún àti àwọn olùgbọ́ wa. Ètò yìí ni láti ọ̀dọ̀ àti ìgbọ̀nyìn láti Flag Bearers of Sunnah a wà pẹ̀lú àwọn olùmọ̀ wa Sheikh Ismail Muhammad Al-Awwal Ash-Shawkani kọ́lọ̀mù àṣìdára fún wa. Sheikh ìjẹ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ó ní bẹ́ẹ̀ ṣe máa ń prepare fáwọn exam yìí torí pé a sá mọ̀ pé àwọn tó bá lọ sí ẹni tó bá mọ̀ nǹkan tó ń ṣe tó sì ti pass àwọn exam náà ni ó lè submit ìwé rẹ̀ láti jẹ́ kán gbà á ṣé ó ní bí ẹ̀yin Sheikh ẹ ṣe máa ń prepare fáwọn exam yìí. Alhamdulillah wa salatu wa salam rasulullah Allah ó kẹwàá púpọ̀ alhamdulillah àti gba tí ń kẹ́kọ̀ọ́ tó ní ti ABC àti ní ABD ni Allah ti fi ẹ̀mí pé kásá máa gbìyànjú ká máa study kódà tẹ́ ẹ bá ní sẹ̀pẹ́ máa ń káàkiri tí táyọ̀ bá ń sọ ìtàn Nàìjíríà fún yín sẹ́ẹ̀rì pé níjọ́ pé ẹ̀yà kọ̀ọ̀sán wà bí kan àbí fáànù wà pọ̀ bí kan kò fẹ́ sí púpọ̀ ìgbà fáwọn ni pé ìgbà tá a sì wà ní level pé a wà ní bóyá a wà ní ìdádí àbí a wà ní tìdáyé Allah kára pé máa study púpọ̀ tí náà wọn alhamdulillah ipò tí mo sì máa ń nínà kì í ṣe tí yóò jìnnà kí n bá fẹ́ ni pé a máa ń ṣàìsùn kódà ibi táìsùn yẹn dé atọ́kùn a wà tún bu omi sínú bàṣíà bí ọmọ tẹ́ ń pè lọ́dọ̀ tí yíò bàṣíà ní pé bí bọ́kẹ̀tì a wà tí ẹsẹ̀ bọ́ ká mọ́ bá sùn lọ a máa study tó bá dá àsìkò tó múra fẹ́ gbé a lọ láńtà tá a tún tàn kálọ̀ làwà ni o atọ́kùn bóyá bẹ́ẹ̀ ni yóò ti tún jọ a ní orí àbàtò tají ìyẹn gbà wà Nàìjíríà nígbà lọ́wọ́ kàdà ká lọ sọ́run yẹn kò tí a fẹ́ sí òun kódà wọ́n máa ń ránṣẹ́ sí ní sáwọn òbí pé tó ẹ máa kìlọ̀ fún Ismail o kèésún tásìkò náà bá tẹ ẹ́ẹ̀rì lára mi irú ń study dáadáa torí pé nínú tí mo
bẹ̀rù jù láyé kí n fail ayin kèmí kẹ́ fail kódà gan mú yé Allah ṣe kára pé Allah ní ká gba kíní kan ká gba kíní kan èmi ìfẹ́ gbọ́gbónú ìdánwò torí pé ìdánwò yóò ní bùkátà kẹ́ ẹ lọ túnra di dáadáa so Allah kára gan máa study dáadáa gidi gan máa study nígbà tí wọ́n bá ń kọ́ alẹ́kọ̀ọ́ lọ́wọ́ Allah ní kọ́ máa yé mi lẹ́gbàá náà tàtún táìmù yẹn tó wá ní nígbà wà ní Jamiu Islamiyya yẹn àtúwá náà wọn ta pé tí máa rí pé ẹ̀yin tún gbárí jù mí lọ àmọ́ ń jókòó bíi 3 4 so nígbà tí kálukú bá ti study individually tán o a tún á kóra wa jọ gbogbo tí kálukú sọ àwọn àjọ nígbà bá jọ tán tó lẹ́yìn náà o so a bá rí kódà gan ẹ jẹ́ kí n kàn yín lẹ́rìn kan aláwọ̀ kádà kí n study ìjọ kan mo á study àìsàn yẹn ti pọ̀ jù ẹ̀sùn yẹn pọ̀ Allahu Akbar nígbà tí mo á study dáadáa tán so mo sá study towards Salatu Subh ní Jamiu Islamiyya ní Madina Munawwara a bá sì kírun tán tẹ́bá sí kírun tán wọ́n dá pọ̀ mẹ́rin ẹ lọ jẹun ní àwọn balanced diet tó yẹ pé ìtọ́jọpọ̀ ló jí pépé ẹ look beautiful ẹ gbọ́ ọpọlọ jà a bá sì ṣe tán atọ́kùn ǹjẹ́ gbogbo tí mo ti ka tí mo gbé orí ǹjẹ́ kí n mọ́ wá gbèsè sálọ nìyẹn ọba sálọ mo bẹ̀rẹ̀ sí sọ ẹkún ni o ṣùgbọ́n min rahmatillah subhanahu wa ta'ala alọ́ ni kò padà wá alọ́ ni kò padà so ní bí Ọlọ́run ti ṣe yín báyìí látìgbà tí ẹ ti parí masters ní Saudi tètè sin àbí látìgbà tí ẹ ti ṣe first degree yín náà bákan náà ǹjẹ́ ara àwọn èèyàn tó jẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ tèmi náà lè ní Nàìjíríà àbí ní ìyókù bákan náà. wọ́n pọ̀ dáadáa wọ́n pọ̀ gidigan tó jẹ́ wípé mi fẹ́ lè sọ kún mo lè máa dákọ̀ ogun wọn púpọ̀ lápèjúwe Allah kádàrá pé kí n má dùn nílẹ̀ ẹ̀kọ́ kí n lọ kọ́ lẹ́kọ̀ọ́ ìkọ́ lẹ́kọ̀ọ́ lè máa lọ sílẹ̀ ẹ̀kọ́ ìmọ̀ àkọ́ wọn máa lọ sílẹ̀ ẹ̀kọ́ mẹ́kànlẹ̀ inú kíláàsì mi oríṣiríṣi 100 ni wà mẹ́ ó kọ́ gbọ́n bẹ nínú ilé lápèjúwe ní ìlú tàwa yìí ìgbà dé láti bí tálà ọ̀tíkádà pé kí a dín yẹn so ẹ̀jẹ̀ aláwọ̀ ní kí Muassasatul Haramain Al-Khairiyya kọ́ wá sí Nàìjíríà aláwọ̀ ní kí wọ́n gbà síṣẹ́ ká máa bá wọn kọ́ àwọn alẹ́kọ̀ọ́ ká sì máa bá wọn ṣe dáwà ní Nàìjíríà bí báyìí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lábẹ́ wa pọ̀ gidi kan. abára àwọn madrasa àbí skul tó ti jẹ́ pé bẹ́ẹ̀ gangan lẹ̀ tí ń kọ́ àwọn ẹni lẹ́kọ̀ọ́ kẹ́ bá dárúkọ bí níbi tálà ò ti kádàrá mo sì wá kúrò àti Imam Malik dìsìn ẹ ti jẹ́ lecturer níbẹ̀ dìsìn mẹ́fọ̀ ni pé ibi àwọn ilé ẹ̀kọ́ tí mo ti wá ti tíìchì rí dáadáa tí mo kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ rí nínú ẹ̀ madrasa Da'wa al-Islamiyya tó wà ní Olóńṣogbo ní Ìbàdàn bíbáyìí nínú ẹ̀ ó ní Ma'had an-Najah al-Islami Ma'had an-Najah al-Islami mo kọ́ ọmọ ní ẹ̀kọ́ níbẹ̀ nínú ẹ̀ ó ní Ma'had Dar al-Hadith Ma'had Dar al-Hadith tí ń bẹ ní Gbági ní Ìbàdàn wọn kò kàn ní Gbági ní Ìbàdàn mo kọ́ ọmọ ní ẹ̀kọ́ níbẹ̀ nínú rẹ̀ láwọn ilé ẹ̀kọ́ tí mo ti kọ́ ọmọ ní ẹ̀kọ́ ó ní Ma'had al-Haramain Ma'had al-Haramain li i'dad ad-du'at mo kọ́ ọmọ ní ẹ̀kọ́ ní ibẹ̀ kí ó tó wá di pé aláwọ̀ ní kọjá pé tó mo já wọn kan lẹ̀ látàrí pé iṣẹ́ yẹn ti ń pọ̀ mo já wọn kan lẹ̀ mo dẹ̀ tó ń tọrọ ìyọ̀dá lọ́wọ́ àti ilé ẹ̀kọ́ yẹn pé ẹ má bínú o èmi náà program tí mo ń ṣe fúnra mi o bẹ̀t ìyìn lè já kò ní ẹ̀ má malẹ̀ ìyìn lè jálẹ̀ tí dìsìn so mo sì wà ní ibẹ̀ so lẹ́yìn rẹ̀ àwọn tí àdúgbò tẹ̀ wáyé àkóbọ̀ ni wọ́n ń pè àkóbọ̀ ojú orin di orógbó bitawa so nígbà tí mo fẹ́ kó wá síbí àwọn ará àdúgbò wọ́n gbà mí ní márùn ìpè ustaz nílé ẹ̀kọ́ kan ti ẹ̀dákọ́lẹ̀ kan tó yẹ pé tó súnà yóò ti kó tó di pé àwọn bí ó tún dé sí wọn kan tẹ́bá dálé kéwlẹ̀ àti dálé kéwlẹ̀ yóò fẹ́ lé wọ́n sá fún mi márùn pé ká dá ilé ẹ̀kọ́ sílẹ̀ èmi náà wà ní ilé ẹ̀kọ́ títí mi gángan tó yẹ pé èmi náà máa ń kọ́ ọmọ ní ọ̀pọ̀ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀yẹn pé Ma'had al-Imam lit-Ta'lim Ma'had al-Imam lit-Ta'lim. ṣe ilé kéwù ni àbí wọ́n tún kọ̀wé àbí. ilé kéwù ni ṣùgbọ́n tó bá yá a fi ìwé kún àdúgbò tẹ̀ wáyé àwọn tálọ̀ ni wọ́n máa gbádùgbò
òun wí ohun ìlọ́pọ̀ jù kó wá sọ pé òun wí ohun ìlọ́pọ̀ jù àwọn ọmọ wọn lọ ilé ìwé láti aago 8 àárọ̀ níjọ́ Monday so ìgbà tó dín náà ni so a sọ pé ọ̀dà náà ìrọ̀lẹ́ ẹjọ́ wọn wá sílé kéwú níjọ́ Tuesday and Thursday àárọ̀ yawmul Sabt àti àárọ̀ yawmul Ahad látago 8 sí aago 2 ọ̀sán ni a fi ń kọ́ ma ní ẹ̀kọ́ níbí báyìí so àwọn ibi tí alọ́ ní kéyí a tún máa kọ́ àwọn ní ẹ̀kọ́ nìyẹn so àwọn ilé ẹ̀kọ́ mìíràn tó wà tó pé alọ́ ní ká kádà pé ká kọ́ wọn ní ẹ̀kọ́ níbí. Alhamdulillah, barakallahu fikum, barakallah. Àwọn òkú láti gbàtẹ́ ti wá dé láti Saudi bí ẹ ti ṣe káàkiri láti lọ kọ́ ìmọ̀ lọ́tọ̀rọ̀ àwọn èèyàn lọ́tọ̀rọ̀ àwọn àfà ǹjẹ́ a rí i pé bóyá àwọn challenges kan wà tẹ́ ní nígbà tẹ́ padà dé gangan. ẹ má bínú nínú ilé ẹ̀kọ́ tí mo ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ Muflani College of Education College of Education Mulkoed bóyá bí àǹtẹ̀ ń bọ̀ tẹ́ bá gbé express kọjá ilé ẹ̀kọ́ yẹn wọn lẹ́gbẹ̀ẹ́ express lójú títì báyìí àtọ́kọ́ ti sálẹ̀sì Muflani College of Education mo kọ́ wọn lẹ́kọ̀ọ́ mi dáadáa it's more than mo aláwọ̀ ní kí n jẹ́ HOD fún 2 tenors 2 years mo jẹ́ for Islamic Studies mo kọ́ wọn ní ẹ̀kọ́ níbẹ̀ dáadáa so àwọn tí wọ́n sì gbé lọ bẹ̀ wọ́n ní Haramain pé kí n lọ rẹ́ńdà sáfìsì mi fún wa ní ibẹ̀ yẹn so mo kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa ní ibẹ̀ yẹn so ǹdẹ́ á wí ni pé bá a ṣe wà ń káàkiri yẹn kálọ̀kọ̀ làwà tá a ti dé kálọ̀kọ̀ làwà ìta ń gbé bọ̀ à ń gbé kitabu wa sunna bọ̀ ìta ń gbé bọ̀ látọ̀ alikitabu wa sunna ṣùgbọ́n ká ta débi báyìí ìpèníjà ńlá ni láwọn ilé ẹ̀kọ́ mi tọ́jú mo tàbá náà kitabu wa sunna àwọn mọ̀dájú máa tó kétò wọ́n nígbàgbọ́ nù Sufi wọ́n nígbàgbọ́ nù sàrátò fàájú wọ́n gbọ́ kíní kankan kódà kìí jẹ́ kó bóyá ń ta dojúkọ ta fèsì gidi gan alálòláwà káwọ kílásì nìsín kákọ́ ma ní ẹ̀kọ́ kìtàbù wa sunna ìtí súnà wí ni àwọn tí wọ́n ní ilé ẹ̀kọ́ nígbà míì tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ń ta kọ́ mọ́ yẹn ẹ̀ ń jáde tánu kílásì wọn lọ sí rọ́dọ̀ yìí wọ́n ó sì rọ́dọ̀ fún tẹ̀sán fáwọn ọmọ wọ́n lè sọ pé ẹ má gbàǹtí àwọn yẹn o ẹ má gbàǹtí àwọn yẹn o nílé ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ tàti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yẹ pé inú ta facebook ní àjànísì ni so à ń dé agbé kìtàbù wa Al-Qur'an Karim agbé súnà wa tá a bá kọ́ ọmọ tá báyìí so ẹlòmíràn kan wọlé ni ẹ má dánú ọjà rí kíní gangan so ṣùgbọ́n tí wọ́n bá ràn lárúbáwá táwọn lè gbé bá dé gbogbo khurafati wọn tí ń gbé kìtì ọ̀dà spasi àwọn tí ń gbé wọ́n fi pamọ́ wọ́n jà mọ́lá àwọn tí ń bọ̀ nínú àríwá wa tí nínú àwọn tàfíìs ni àwọn ilé ẹ̀kọ́ yẹn wà tó pé bẹ́ẹ̀ bá ti ń polongo súnà báyìí wọ́n máa polongo bídíà tẹ́ bá ti kó mẹ́ta yóò wá sí rọ́dùn tẹ́ bá sọ fún àwọn akẹ́kọ̀ọ́ so àwọn nǹkan tàfíìs nìyẹn kódà ó kún tí a fi ń kún ilé ẹ̀kọ́ mi lọ sílé ẹ̀kọ́ mi tó nígbà tẹ́yìn bá ń gbin igi tẹ́lómi ṣe kí ni ó tún sì ń pa igi yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ alhamdulilayi rabbil alamin àárínú àwọn ọmọkùnrin tó pé aláwọ̀ kádàrá pé ìta ń gbìn ẹ̀sìn lọ́kàn so ọwọ́ lọ́rùn ẹlẹ́mí ti gba dókítà àwọn ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ mi ti gba dókítà tí mo lè máa dá ọkọ̀ wọn tí wọ́n sọ olùkọ́ mi lélẹ́yìn tá a kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ti gba dókítà PhD ìmí ti wà náà yunifásitì Nàìjíríà ti ń ṣe kí ni ó ti àti lecturer akọ̀ọ́lẹ́kọ̀ọ́ mara sanawiya akọ̀ọ́lẹ́kọ̀ọ́ tí ó fún mọ́sí rí ni. tó ń túmọ̀ sí pé gbogbo àwọn gbìyànjú yẹn Ọlọ́run ní pé kí alhamdulilayi lámìlaka pọ̀ ṣùgbọ́n kódà àárín àwọn ọmọkùnrin pé ọwọ́ pàǹpolongo kìtàbù sunna alọ́ ni mo nífẹ̀ẹ́ wa tẹ́ ẹ mọ̀ pé olùkọ́ mi tí ò fẹ́ràn kìtàbù sunna ó mú àwọn ọmọ tí ń rí pẹ̀lú ọmọ ẹlọ́ta táwọn ọmọdé aṣọ fún tí wọ́n sọ wọn pé tẹ́ máa ṣe ọmọ ṣọ̀kan lè léyìí ọmọ ṣọ̀kan lè léyìí àwọn akọ́ la bíyàn láti inú àtọ̀ wa ṣùgbọ́n a bíyàn pẹ̀lú ìtọ́ akọ́ ẹlẹ́kọ̀ọ́ alọ́dẹ ni wọ́n gbà so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà mọ̀dárìsì ni náà mọ̀dárìsì mi ni òkè mọ̀dárìsì náà. Barakallahu fikum. Ní báyìí ǹjẹ́ a rí àwọn project kan tẹ̀ ṣe àbí méjì àbí mẹ́ta tó jẹ́ pé ẹ ti ṣe tẹ́lẹ̀ àbẹ́lẹ̀ tẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ àbẹ́lẹ̀ tó jẹ́ kó wà nù plan yìí pé ó wù mí kí n ṣe báyìí. Naam, àwọn project tó jẹ́ wípé mo ní níwájú tí mo ti dáwọ́ lé àwọn kan ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala nínú kádàrá kò tí ì fi hàn wá
ipe ìparí rẹ̀ bí ó ṣe rí ni ó ní pé ilé ẹ̀kọ́ tí mo dákọ̀ fún yẹn Ma'had al-Imam lit-Ta'lim Imam Institute of Learning so alhamdulillah ala ni kan ti ní CAC rẹ̀ lọ́wọ́ so ṣùgbọ́n kíkọ́ rẹ̀ kíkọ́ ẹ̀rẹ́ pé mọ́sálásí ẹ̀bá àwọn akẹ́kọ̀ọ́ mọ́sálásí gbẹ̀tẹ̀ ìdíbí nsìn so and the mosque yìí ni kìí sí mosque ni mosque community ni so àwọn ní ẹ̀sọ́ ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n yá wa ni à ń lò ní àánà wa ibì kan wà ní ilé tí alọ́ ni kí n kọ́ sí ibà yìí tó kọ́ fún mi mo fi ilẹ̀ kan lẹ̀ ń bẹ̀ tí mo fẹ́ kọ́ classrooms even kó ti jẹ́ 5 classroom ni ó gbà ní or 10 kankan mo fi ilẹ̀ bẹ́ẹ̀ so à ń gbìyànjú rẹ̀ ni ṣùgbọ́n kò tí ì jọ nínú project mo ní iwájú nìyẹn so àfikọ́ jẹ́ pé èyí ò ní markaz islami ìtumọ̀ ní markaz islami ni pé tó yóò ní mosque yóò ní classroom yóò tún níbi kan tó yẹ pé tó bóyá ìtọ́jú mọ́rọ̀ clinic health clinic díẹ̀díẹ̀ yóò fi mọ́ àbẹ́ tíyẹn bá ní gbóléyìn ustaz business tààlà dáwà Nàìjíríà látọ̀dọ̀ ohun súnà yóò ṣe kíni yóò rìn lẹ̀ lápẹ́ yóò ní ẹbá lọ mọ́sálásí tí ẹni rasulullah sallallahu alaihi wasallam hada huwa sunnatu hada wa qawlu hada wa fi'lu hada wa takriru tó yẹ pé ẹ̀ntẹ́ ẹbá mọ́sálásí yani imamu bid'i imam kidika ijoke yoka fagile ko e ma ja fa wa se lecture bi ma o tin tan face ni itan ni pe ni ja ni ba tin ba ti ni markaz tara tie tó ní masas tara tie abo ni ile ẹ̀kọ́ ti tara tie alhamdulillah rabbil alamin gbogbo te ni olùkọ́ kan wo class gba te ṣe kola la kola rasulullah tí kan dé tó ṣe kola sheikhu kò ní sí yẹn be and then e dem ko to e ti ní àwọn kan tere tó e ni ma tọ́ka sí pé ere àwọn eléyìí mashallah barakallahu fiik mashallah barakallahu so alhamdulillah rabbil alamin atawusa àti Igbo ala no kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa mashallah barakallahu atawusa àti Igbo tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wá sí Ìbàdàn tan kan kúrò ana te ma ti anja láti country mi bóyá bí Mali Burkina Faso Sierra Leone ala no kẹ́kọ̀ọ́ Nigeria ní create moment tala no ta ko ki adi ta ko so àdúgbò tí a wà yìí ta pè ní Àkóbọ̀ Ìdí Orúgbó náà ṣé Ọlọ́run ní pé kí wọ́n gbà yín láyè láti máa sọ̀rọ̀ súnnà fáwọn èèyàn alhamdulillah rabbil alamin ikọ̀ méjì náà lè mara àwọn èèyàn káti ẹ̀ nínú suratul Baqara níbi awwal aya min suratul Baqara ẹ rí pé ikọ̀ mẹ́ta ni Allah pín àwọn èèyàn sí al-mu'minun wal-kafirun wal-munafiqun bó sì wà ní suratul Baqara abẹ́kọ̀ ní stars náà ìgbàlọ́mọ̀ ròyìn mu'minun bóyá yà mẹ́rin márùn lè ròyìn mu'minun ìgbà tí yóò ròyìn àwọn kàfírún bóyá àyà méjì péré àbí mẹ́ta lè ròyìn wọn nígbà tí ó ròyìn munafikun bóyá bí àyà mọ́kànlá nǹkan so irú sẹ́mi náà ni à ń ṣe ní ibi báyìí irú sẹ́mi náà ṣe ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí súnà àbí ká sọ pé wọ́n nífẹ̀ẹ́ sódodo pé wọ́n lè má ti ṣe o ṣùgbọ́n nífẹ̀ẹ́ sódodo Allah ní kí wọ́n máa gbàjà púpọ̀ lápèjú ẹ̀jẹ̀ fún yín nìkan kan atọ́kùn ní àsìkò tí harami bẹ on ground ní Nàìjíríà bí báyìí wọ́n máa kọ́ àwọn mosque ṣiṣẹ́ púpọ̀ àwọn mosque kan ẹ̀ ti bá pàdé ńgbà tẹ́ ń bọ̀ ìkan bẹ ní Alégóńgó ìkan bẹ ní Yawuri Al-Haramain Islamic Foundation ṣe sí rí Haramain tó bá ti kọ́ mosque ní more than 25 years ago now tó ti kọ́ mosque ti Haramain ní Yawuri báyìí tó bá ti kọ́ àwọn adékò fi sọ àwọn aláàlọ́mọ sí ìmáàmù bẹ́ẹ̀ tó bá ti kọ́ báyìí ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí a máa fi kéyìí dì ìmáàlù ni pé ustaz a máa ń kí jimá àsìkéyìdì dòní lónìí èmi ni chief ìmáàmù gbogbo ojú rẹ̀ Àkóbọ̀ níbi tẹ́ẹ̀tì yà yẹn chief ìmáàmù ojú rẹ̀ Àkóbọ̀ ní Eid èmi ní kírun Iléyá àti ìtùnú àwọn yẹn kì fún more than 1,000 worshippers èdè wọn ó kírun ní ẹ̀yìn wa èmi ojú mi lè má ka ogbó wọn ṣùgbọ́n tí wọ́n ti ń ká ẹ̀yin lẹ kírun fún wa ẹ̀yin lẹ ń sikiri kankan wọ́n dẹ̀ fẹ́ràn òdodo púpọ̀ wọ́n lè má tí ì máa lo ṣùgbọ́n fẹ́ràn òdodo nínú àwọn tí mo lè sọ nínú ìdánsíbi ìrìtẹ̀bílẹ̀ rẹ̀ so ṣùgbọ́n síbẹ̀ ìbísàn ìṣẹ́ àkíyà sọ pé wọ́n ní kíní kan ẹ̀lẹ́mọ́rì kíní kan kàn dánú ìrẹsì ààrí mi náà tó yẹ pé tó gbogbo ẹsẹ̀ sọ pé kọ́lọ̀ súnú yóò fẹ́ máa fi ń tán bàbá rẹ̀ tí ó lọ sí pẹ̀lú súnà yóò fẹ́ sí kíní yóò fẹ́ mọ̀ wá yóò fẹ́ máa rìn ṣùgbọ́n alhamdulillah rabbil alamin kò sí jímà kan àbí iléyá kan àbí ìtùnú àwọn kan tó yẹ pé àwọn èèyàn wọ́n wà wọ́n dé farabalẹ̀ gan wọ́n gbọ́ òdodo wọ́n mú lọ sílé kódà ẹlòmí ẹni máa yóò kàn máa gbé mọ́tò bọ̀ salamu alaikum imam akíníkà awúsá mi yóò sọ pé
ní jẹ́gẹ̀dẹ̀ ìmí lọ gbá ní àkọ́bọ̀ ìmí gbogbo wọn alhamdulillah rabbil alamin wọ́n nífẹ̀ẹ́ òdodo kálọ̀ wá jẹ́ kí wọ́n lè máa gba òdodo yẹn mùsùlùmí kí wọ́n lè ṣùgbọ́n síbẹ̀ ní mo sì sọ àwọn míì wọ́n tẹ́ pé tó òdodo yẹn wọ́n fẹ́ wọn ṣùgbọ́n síbẹ̀ ẹni tí bá ti ń tákò wá aláwọ̀ mọ̀ bí sí máa ń bá ní fún ní èsì tí mo fẹ́ sọ ni. Barakallahu fikum wa nafa'allahu bikum. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn àfà sunna pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa yìí? Alhamdulillah wassalatu wassalamu. Ìmọ̀ràn tí mo ní fún àwọn àfà sunna ò ní pé àkọ́kọ́ náà a ní bùkátà sí manhaj àti uslub tí a fi máa gbé dáwà wá kalẹ̀ tá fi gbé kalẹ̀ fún àwọn ètò fi gbọ́ ayé a ní bùkátà sí a sì ní bùkátà kí a lúwẹ̀ nínú ìmọ̀ yìí nínú ìmọ̀ kitabu wa sunna ká lúwẹ̀ gidi gan kó tó di pé a bọ̀ sí gbangba a máa fi gbogbo ẹnu bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ kí ló ṣe ń bẹ̀ ní pé tó ẹ̀rì pé kí n ta mú lọ yìí tẹ́ ẹ bá tẹ̀ ń gbà mí ẹ̀rì lónà tó pé tó ẹ sọ pé àwọn alùsùnà ni ọwà ṣùgbọ́n tẹ́ bá ti rí tó bá ti ń ṣe kìíní yẹn bóyá hamasa ẹnẹ̀nẹ̀ ìmọ̀ tí mo lè pè ìgbìyànjú àti ìtara pé àwọn kan jókòó wọn ò polongo kitabu wa sunna ẹjí mi ọbọ̀ bẹ̀ kí mo polongo sunna ṣùgbọ́n ìmọ̀ yẹn kò tí kùnà tó jazakumullahu khair ìmọ̀ yóò tí kùnà tó a ní bùkátà sí ìmọ̀ ẹ̀ ń bá mọ̀ kó ń fẹ́ ṣe dáwà o pẹ̀lú kitabu wa sunna o yóò ní ìmọ̀ yẹn dáadáa that's number one. Ẹlẹ́ẹ̀kejì o ní pẹ́tò kí ẹni tí mo sọ pé uslub àbí ọ̀nà tí ó gbà máa ṣe manhaj yóò ní lọ́dọ̀ ẹ̀ẹ̀kejì rẹ̀ ní pẹ́tò yóò ní ìmọ̀ náà ẹ̀ẹ̀kẹta bẹ̀ wá ní pẹ́tò gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ alùsùnà jama'a láwọn mímọ̀ wọ́n ní bùkátà wọn ní ìṣọ̀kan wọ́n ní bùkátà wọn ní ìṣọ̀kan ìṣọ̀kan yẹn al-ittihad wal mahabba ìṣọ̀kan àti ìfẹ́ wọ́n gbọ́dọ̀ ní ọ̀dọ̀ gidi gan tí ó bá ti lè wà sheikh kò sí ibi tí ó ń níbi díà tí ó ti gbèrè tí ìṣọ̀kan tó bá ti lè wà láàrin onísúnnà tá a sì ní ìfẹ́ wà ń bẹ so wọ́n ti gbèrè ìmọ̀ràn tí mo sì fẹ́ fún bákan náà ó ní pé gbogbo mi á ti dé wọ́n má tijú àti polongo sunna rasulullah sallallahu alaihi wasallam wọ́n má tijú àti pa bídíà rẹ̀ ìkànnà àwọn olùkọ́ wa Sheikh Fawzan ẹ̀rí Sheikh Salih Fawzan hafizahullah wọ́n ní viale request pé wọ́n ní asọ́pá wọn súnà yufarriqun la Sheikh lọ́kọ́ yufarriq summa najwa àkọ́kọ́ sí kí ni o àkọ́ tú gbogbo irọ́ àti bídíà àtúká tàbá túká tán a wà sa òdodo a wà sàjọ so tí ìbá ti débi bídíà bá wà tó sì jọ súnà má ti jọ àti fi súnà yẹn lọ́lẹ̀ àwọn tí ó gbà kò béèrè tí a máa kọ́ sí tánà bí wíní kọ́sẹ́ tí ó nífẹ̀ẹ́ ànàbí gbogbo wa ẹ̀rì tẹ́ bá tọ́kọ̀ Muhammad gbogbo yẹn sallallahu alaihi wasallam tí a bá sọ qala sheikh tẹ́nì kan àdà qala rasulullah sallallahu alaihi wasallam gbogbo èèyàn ibi qala rasulullah ibi ni wọ́n wọ̀ sí bí abala ṣe rí nù ìmọ̀ràn tí mo lè fún àwọn brothers yẹn and then àwọn brother kan tó wà ní ìsìn ẹ̀rì pé mo sọ pé èyí ó lù wẹ̀ bí ìmọ̀ tí a bá ti ka sanawi tàn báyìí ustaz ọba tán sanawi ni a fi ṣe dáwà kì í jẹ́ pé a fi ń ṣe kóra wọn sanawi ni a fi ṣe dáwà kò dé kó rí bẹ́ẹ̀ kò tó ustaz kò tó gbogbo àwọn bá mútùmọ̀ dákọ̀ ẹ̀ Muhammad Salih Uthaymin Sheikh Salih Fawzan Sheikh Muhammad Luhaidan Abu Baz tí ma Sheikh Albani Abubakar Jazairi Sheikh Atiyya Salim ya Sheikh ṣe Muhammad Mukhtar Ashankait ṣe sánú àwọn èèyàn fi ń ṣe wá sí tẹ́ bá sì sọ bóyá òde pàyín àti dókítà kapọ̀ tó ti ń bọ̀ látọ̀hún yẹn ìwọ ní sánú kan ló gbé lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ ti ní kò ti lú nígboro wọ́n ti mọ̀ wọ́n wá gbé ọsẹ́gbẹ́ dókítà tó gba dókítà níbi ṣẹ̀ríà àbí ó gba mástà níbi ṣẹ̀ríà wọ́n náà wá ń ṣe kíní ìyóò ti ẹ̀kú tó ẹ̀dàkọ̀ ẹ̀dọ̀ ẹjẹ́ ká fi ọ̀rọ̀ sí ẹnu àwọn tí ọ̀tọ̀ tí ń dá wà lẹ́ni pẹ̀tò àwọn ọ̀dọ́ ní ìsìn èmi náà fẹ́ dàbí kíní kan mo fẹ́ dàbí kíní kan ẹ̀kà òun ọkà bọ̀ sórí Facebook ni
ọmọ lecture ó sì lè bọ́ ọmọ stars wọn náà kọ́ náà ó sì mú kó máa sọ̀rọ̀ ṣùgbọ́n a ní kí èèyàn má ṣe dáwà ṣùgbọ́n ìwọ̀n bá bí sanawi rẹ bá gbé ọdẹ ibẹ̀ ní àná kí ni o kò ṣe dé má kọjá bí sanawi gbé ọdẹ kódà gan o lè máa tún rọwà sí fún ẹni tó ń jù ọ lọ́nu bí i mà pé ìtí mo gbọ́ ni mo ṣe kí ni o ni mo ń sọ àmọ́ mo alátọwọ́ ara rẹ̀ ibi tí wàhálà àwọn brothers mi wà ẹ̀dẹ̀rí alhamdulilayi rabbil alamin súnà wọn lára wọn kódà gan náà mo sọ pé min ahli sunnah wal jamaa làwọn ṣùgbọ́n ní tí mo fura sí bí wọn ìmọ̀ yóò tó lẹ́yìn ìgbà náà wọn ò tó wá ní ambition àbí tá a pè ní ìfẹ́ ìtẹ̀síwájú ní ọmọ ẹlọ́wọ́ ní ìsìn ìmí ọkàn dé yọ́ da ilé kí ó lẹ̀ sanawi ni ó lọ́kà da ilé kí lọ yóò sì máa kọ́ maki kò ní gbìyànjú pé ẹ̀tẹ̀ jẹ́ tó kó ní marhala sanawiya kì í bọ́ marhala jami'iyya so ìtì mo lè sọ fún àwọn brothers yẹn ìlà lè sọ fún ẹ má dùn lórí ìmọ̀ sanawi alùsùnà ní lóòótọ́ wal jamaa ẹ má dùn lórí ìmọ̀ sanawi ẹ tún go beyond ẹ fọ́dà ẹ lọ sáwọn jamiat kódà ìmọ̀ sọfẹ́ lómi ìtìjú gbé lómi sẹ́yìn pé ẹ̀ ń sọ bó la sí rádìmílẹ̀ Saudi àti bala òsì kádà rẹ̀ ọ̀rọ̀ Saudi nìsín kì í kọ̀dàbí jọun wọ́n lè gbẹ̀yẹn 30 níjọ́ wọ́n lè gbẹ̀yẹn kíní kankan níjọ́ bẹ̀t nìsín ó ti ní ọ̀nà tí wọ́n gbà káàtì àwọn fásitì ti pọ̀ ìmọ̀ ẹ̀fà mi ni pé ẹlòmí ìtìjú ògbìn kò ní ilé wá sí kò lè Imam Malik yọba máa gbé sanwó káàkiri àwọn tí wọn wà á fi ìtìjú sí tí a wá sí kò lè Imam Malik tí wọ́n gba dìgírì èmi ti master èmi ti gba doctor ó ti gba PhD nínú ìgbọ́n fẹ́ fà ní pẹ̀tọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ alùsùn àjàmáà wọ́n mọ̀ dùn lórí kí ni o lórí sanawi wọ́n tẹ̀síwájú nínú ìmọ̀ àwọn ètò ìwé fún wọn. bóyá tí wọ́n á kó papọ̀ jazakumullahu khairan ìmọ̀ràn question mi tó fẹ́ kù ni pé ìmọ̀ràn owó gangan lẹ wá ní fáwọn àwọn ọ̀dọ́ àwọn student gangan. bí ẹ sọ mo ti kó papọ̀ lábalábí kan ìmọ̀ràn tí wọ́n á ní fáwọn ọ̀dọ́ onípínkálọ̀ kọ́ la wa pàápàá jùlọ ní Yorùbá ò fàlù Islamic studies àti lugha Arabiya Yorùbá pàtàkì èdè ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n pàtàkì ẹ̀kọ́ ẹ̀sìn àti èdè Lárúbáwá àwọn brothers wọ́n gbìyànjú ni kálọ̀bá ni kẹ́ àwọn tí wọ́n dá Imam Malik College sílẹ̀ kálọ̀bá ni kẹ́ ọ̀gídé gan ọ̀fẹ́ láǹkẹ́ kan bẹ́ẹ̀ kọ́dà níjọ́ wọn sùn lọ́fẹ̀ẹ́ wọn sùn lé lọ́fẹ̀ẹ́ wọn jẹ̀ǹjẹ̀ mẹ́ta ojúmọ́ lọ́fẹ̀ẹ́ kódà tí a bá tún travel wọn tó gbowó tí wọ́n wọ mọ́tò travel owó tí wọ́n mọ́tò. láwọn student tí wọ́n wà ní kúrẹ́yà tí wọ́n máa lè níjọ́ ẹ wá wò ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó bí wọn ò filẹ̀ láìkí ẹ̀kọ́ ẹ̀sìn kò láìkí èdè lábá kò tó wá lówó lọ́tò fi rán ọmọ rẹ̀ ó jẹ́ káwọn ẹ̀yọ́ wọ́rọ́ wá sí ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀ ètí mo lè gba àwọn ọ̀dọ́ lẹ́yìn mọ̀ràn ní pé tó wọ́n máa forí rọ̀ torí pé ilé ẹ̀kọ́ ti dowó nísìn ustaz ilé ẹ̀kọ́ madari ó ti dowó àwọn Yorùbá ọ̀gọ̀rọ̀ wọn kì í sí pàǹpọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ wọn ò ní ta lè pè ní akíkanjú láti sọ pé ọmọ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn báwọn tí wọ́n bí àwọn sí ní ká lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn akitiyan ò sí mbẹ̀ wọ́n gbàgbọ́ pé kọ́ mọ́ lọ kódà gan wọ́n ti fi ojú rí náà ẹ̀kọ́ ẹ̀sìn pé kí lèèyàn fẹ́ jẹ́ kí ló fẹ́ jẹ́ pé bí ìgbà tí yóò lè jẹ́ nǹkan níbi sí ayé rẹ̀ mọ́ ìgbà tá náà ọmọ àdìlá rọ́bí ọdún méje tán tàbí ọdún méje dẹ̀ ní torí ẹ lo ọdún mẹ́rin ní ìtìdáyí ẹ lo ọdún mẹ́ta ní ìdádí ọdún méje tán lẹ fẹ́ lọ lóun bẹ́yẹn kankan wọ́n fẹ́ discourage wa ṣùgbọ́n lọ jẹ́ ká gbà fún wa inú mẹ́sùn ká ẹdún ní àwọn akọta nǹkan kí ni wọ́n fi ṣe mú kàrọ àwọn ọ̀dọ́ tó wọ́n gbìyànjú wọ́n máa fi orí rọ lẹ́yìn wá gà náà wọ́n sì máa kàjú ntaari nínú àwọn ọ̀dọ́ nìyẹn àwọn ọ̀dọ́ wọ́n nífẹ̀ẹ́ mà wọ́n nífẹ̀ẹ́ sí ìmọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ tètè ní ìmọ̀ yẹn ìmọ̀ orí bẹ́ẹ̀ asọ́búrú wàtàhámọ́lì wàljíd wàlìṣíhàd èyàn gbọ́dọ̀ ní tí ma wáyé ma gbágbọ́ dìrásà islamiyya ẹ ní ẹ̀mí farada púpọ̀ gíga pẹ̀lú gbìyànjú àwọn akẹ́kọ̀ọ́ ní ìsìn wọ́n fẹ́ fò láti bí kan bọ́sì kan láti bí kan bọ́sì kan àwọn kan pé tí wọ́n wà they after certificate kò sí yóò rí bẹ́ẹ̀ lápẹjúwe láìpẹ́ yìí a ní jókòó pẹ̀lú àwọn kan wọ́n wá ní àwọn tẹ́ ń ṣe interview fún tó ra fẹ́ bọ́ new session ní Imam Maliki College láìpẹ́ yìí wọ́n àwọn tẹ́ ń ṣe interview fún bóòlẹ̀ sí wọn sí àwọn tí ń ṣe interview wọn comment wípé level wọn
ó ṣe kí ni ó lò sí ìtàwọn expect wọ́n ní kí ló dé a jẹ́ pé àrùn yẹn ó ti ṣe láti sanawi tí ń bọ̀ sanawi ni àrùn yẹn ti ṣẹlẹ̀ so èmi ò fojú sẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀dọ́ mi èmi ìṣòro àti pé certificate nìkan ní sikini o ìní ndéèkì kọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìmọ̀ràn mo gbàgbé tó wọn ò ní ẹ̀mí ìfaradà ẹ̀mí sùúrù ẹ̀mí ìfagún mo fẹ́ kẹ́kọ̀ọ́ Islam o ìwà máa kọ́ títí wọ́n sì fi bẹ̀rù aláwọ̀kan wọ́n mọ̀ wá pé after jimmy deminant kàtá sanawi gbọ́dọ̀ dalẹ̀ kíúlẹ̀ yóò níyì tí ọmọ ìgbà ní ọwọ́ àwọn ọmọ kò sí orí bẹ́ẹ̀ kódà èmi ọmọ àrájà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níbi tàfíìs tẹ́ bá sọ pé kama hafiz tẹ́ bá ní kọ́ ọmọ mi ọ̀ka kínní ẹ̀rí pé tó bí wà tí yẹn kàn sásì hàn kínní yẹn ni ọ̀dà fún ma hafaza àwọn ọmọ pé lọ́ha Kùránì orí wá sí tẹ̀sí mi ọ̀dà pọ̀ ṣùgbọ́n ká mójútó káde má jẹ́ pé tó owó yẹn ní kíni o ni à ń sóré sí ní tí mo lè gbà ní mọ̀ràn nìyẹn àwọn òbí mi wọn ni má nífẹ̀ẹ́ kọ́ ọmọ kéwù ṣùgbọ́n ọmọ tó nífẹ̀ẹ́ pọ̀ fẹ́ kí ó fara hàn kó gbìyànjú ẹgbẹ́ méjì tán yìí o àwọn kan wà tán nínú ilé ẹ̀kọ́ tí mo ti ń kọ̀rọ̀ Kulliyatul Minbar al-Islam òun náà wọ́n sì gbé kalẹ̀ ni ìyẹn wà ní Nàìjíríà mọ̀ ń kọ́ àwọn alẹ́kọ̀ọ́ náà ní ibẹ̀ kí wọ́n fẹ́ ní pé àwọn yẹn oríṣi méjì ni wọ́n àwọn tó pé wọ́n máa ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ àwọn tó part time ni wọ́n mi ò wà láti kó Abẹ́òkúta Ìjẹ̀bú ni wọ́n wá sí Ìbàdàn wọ́n fẹ́ ní pé tẹ́ ẹ bá wò wọ́n owó ara wọn ni wọ́n fi ń kẹ́kọ̀ọ́ kì í jẹ́ pé òbí kankan ní ara wọn owó ara wọn fi ń kẹ́kọ̀ọ́ sókàlà ọ̀sẹ̀ dáadáa fún wọn. afẹ́jẹ́kẹ́ bá wà fún àwọn gbogbo àwọn èèyàn àmọ́tò náà gbogbo èèyàn yẹn láwọn àmọ̀ràn pàápàá jùlọ nípa kéèyàn ṣe Islam lọ́nà tá nàbà Muhammad sallallahu alaihi wa sallam tó fi mọ̀ wá fẹ́ máa gba àwọn èèyàn níyànjú. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa ala. ẹ̀rí ìmọ̀ràn àti ìsítí dáàfin gbogbo wa pátápátá yẹn ò ní pé ká mójútó ẹ̀sìn wa ìmójútó ẹ̀sìn ká mójútó tá a fẹ́ mójútó ẹ̀sìn a wà á lọ kọ́ ni kì í jẹ́ pé a máa wòyàn sí Islam a lọ kọ́ ẹ̀sìn Islam a lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam ni bí báwo ẹgbẹ́ tẹ́ bá wo bánà tí ó wà lẹ́yìn wa yìí a kọ weekly lecture ìyẹn ni pé irú ògiri wa ni ó gbọ́dọ̀ wà gbà yìí ẹni tí ò láǹfààní àti lọ sílé kéwú kó wá kọ́ nípa ẹ̀sìn. láwọn ọjọ́ wo lẹ máa ń ṣe. kullu yawmil ahad. ọjọ́ Sunday. ọjọ́ Sunday gbogbo tá a sì máa ń fi ṣìdánilẹ́kọ̀ọ́ náà ni fikiu hadith tafsir tawhid. ọjọ́ Sunday. lọ́jọ́ Sunday. so àwọn èèyàn ara secretariat náà máa wá àwọn tí ò secretariat náà máa wá so kí ni mẹ́fà yẹn ni pé mùsùlùmí kọ́ lọ kọ́ nípa ẹ̀sìn yẹn ìní nìyẹn tá a bá fẹ́ kọ́ nípa ẹ̀sìn wa ẹ̀já lọ kọ́ lọ́dọ̀ àwọn ulama ahli sunnati wal jamaa kọ́mọ̀ di pé ìrìn àjò yẹn yóò wọ̀ so ẹ wo àwọn ìyá tí ń tajà lọ́jà àwọn bàbá tí ń tajà lọ́jà wọ́n ní bùkátà kí wọ́n gbọ́ nípa ẹ̀sìn wọn yìí pàápàá jùlọ ìṣẹ̀bùtáwọn sí Nàìjíríà nìsín kí ní ta gbé sí níbi nìsín kálukú ní òpòlógún ẹ̀sìn rẹ̀ aláwọ̀ wà alágbélébọ̀ wà oníkankan wà oníṣẹ̀dáyé àbọ̀ ní sí pé wọ́n wà ẹ̀dẹ̀ rí pé Yorùbá ni wá so wọ́n sọ kí ní kankan ẹ̀ bá ti á gbọ́ tí ó ti dùn ẹ bá rí yóò máa tẹ̀lé lọ ní ìtumọ̀ sí pé gbogbo àwọn àyà àwọn bàbá yìí wọ́n ní bùkátà àwọn kọ́ńpọ̀ ẹ̀sìn lápèjúwe ní ìsìn mo wà ládùúgbò kan kí aláwọ̀ tó sókè tó kó dé ìbàyìí ẹnìkan sọ pé ustaz àwọn èèyàn ọmọ àtáyà mo ní wọn ọmọ àtáyà kẹ ó ní bẹ́yìn ṣe máa ń káhùn tí ẹsẹ̀ kí ni wọn ọmọ àtáyà mo ní kí á ní ẹ máa ń kà ó ní sọ pé àtáyà àṣàrò mo ní inna lillahi wa inna ilaihi raji'un. so àwọn bàbá yìí àwọn ìyá yìí wọ́n ní bùkátà wọ́n máa jókòó ètò àwọn òbí tààlà kẹun súnà dé wọ́n ìgbà nǹkan lọ́wọ́ wọn òun súnà òní sọ pé òun fẹ́ ṣe mọ́lùdí nàbí kò ní sọ pé òun fẹ́ ṣe wàlímà kíní kan fọ́mọ òun ẹtì ẹ̀wà ẹgbọ́ kíní ọ̀fẹ́ lọ́bàdé ìtì mo lè fún gbogbo irú ògiri wa Nàìjíríà mo lè fún ọmọ rẹ̀ pàápàá bí i àwa Yorùbá ustaz ìtì àwọn tí ì ṣe elédè wa yìí ní àríwá sí àríwá lè máa ń pè lókè ọya àríwá táwọn sáà Haúsá ni Haúsá ṣe ríru yí báyìí tẹ́ ẹ báyìí lè ní ìjókòó nípa ẹ̀sìn gbogbo bí òkun ni tèmátà ẹnìkan wà kálọ̀bà ní foríjì kọba ní fọ̀rúnkẹ́ Ustaz Jafar ẹsẹ́ mọ̀gbọ́ Jafar Kanu nínú àwọn tó yẹ pé lẹ́yìn
táwa jáde Jami'a Islamiyya ní Ja'far dé ẹ wá wo bá lọ sí makana Ja'far nílẹ̀ Kánò àti gómìnà àti mínísítà àti kánsílọ̀ àti sẹ́ni gbogbo wọn rọ̀ mọ́tò okùn bá ń báyìí níbi ìjókòó rẹ̀ Ja'far Jami'a Islamiyya tó jáde láti wá gbó títọ́ nígbà tó dẹ̀ẹ̀ka tí gbogbo tí ẹ gbà ọ̀yàn ma wọ́n láwọn obìnrin máa sọ pé kọ́bá wọn wá ọjọ́ kan tó tún máa ṣe lecture fáwọn obìnrin ẹ wá obi tó jẹ́ pé aláwọn máa kánà wọn bẹ̀ẹ́ jùlẹ̀ Yorùbá lọ tó rán wọn pàtàkì ọ̀rọ̀ ẹ̀sìn ò ní pé kí Ja'far tó lórí jókòó àwọn mídíà kíní kan NTA kíní kan rédíò ní ó ṣe ga ọgbọ́n síwájú rẹ̀ millions ni ó ṣe kíní o ní ó gbé lecture rẹ̀ àtẹ̀ntọ́ wọ́rùjọ àti ó ṣe kíní o tí wọ́n rí jókòó kò sí lẹ́m̀bí kò sí rẹ̀ nílẹ̀ Yorùbá mọ̀ ń ru àwọn Yorùbá kí wọ́n fi bẹ̀rẹ̀ ọlọ́kùn tí ń sí àtẹ́ntàmílíkú lédé ẹn tí ẹni kó sí àtà oníbí Rasulullah sọ ó ní bó ṣe kọ́ Abdullahi ibn Mas'ud ní àtàṣáhùd ó ní bó ṣe kọ́ Umar ní àtàṣáhùd ìdákọ̀ ẹjọ́ kẹ́ẹ̀kárí kọ́ àtáyá ìdákọ̀ ẹ̀dìkan náà àwọn mìíràn gbogbo ara ìlàmọ̀ wọn nílẹ̀ Yorùbá mo ń wo kí ní wọn lórí gbà wọ́n ní nínú táwọn tó bá pàdé nínú àwọn bàbá ìmí tí wọ́n ti kú wọ́n táwọn tó pàdé ni pé ẹnìkan wọ́n ní sọ́kọ́ ẹ máa kírun olóhun kírun wọ́n ní bó lè sókè wọ́n tẹ́ ilẹ̀ àbátó ẹ̀yìn àṣùbá Allahu Akbar àṣùbá Allahu Akbar àṣùbá òkèrùn wọ́n tí àìlà àbátó Allahu Akbar àìlà Allahu Akbar àìlà Allahu Akbar àìlà Allahu Akbar àìlà alásàrí náà bákaná Maghrib bákan mẹ́ta ìṣà bákaná subhanallah kiri mo tún gbọ́n nǹkan láìpẹ́ lọ́dọ̀ nínú lecture bá Fawzan wípé al-udhr bil-jahl ìṣàlẹ̀ excuse ẹ̀ pẹ́tọ̀ ẹ̀yà ìmọ̀kan lójú ọmọ ṣe wọn ní àbá ní ilé ayé tàwà yìí ní ìsìn tí gbogbo nǹkan ti ìmọ̀ tó ti fọ́nkàí kóyìn ò tó lè gba ọ́zúrù fún yàn a jẹ́ pé torí gbogbo agbọ́dọ̀ gbìyànjú láti lọ kọ́ ìwọ tí ó jẹ́ mùsùlùmí ó gbìyànjú láti lọ kọ́ nípa ẹ̀sìn rẹ ni ó ní sẹ́ẹ̀ máa retí kí ni ó kí wọ́n á gbé bọ̀ ìtí mo kọ́ fún àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ń gbọ́ wa ni pé ẹjẹ́ kápá kí ti mọ́lẹ̀ wípé kí wọ́n lọ láti sọ pé àwọn fúnra àwọn àfẹ́ kọ́ ọmọ ní kí ni ó àfẹ́ lọ kẹ́kọ̀ọ́ àfẹ́ kẹ́kọ̀ọ́ nípa kí ni ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam ta wí yìí ó ní pé ẹ lọ sórí ìjókòó ìbí máa sọ fún àtẹ́mọ́ sórí ìjókòó mo ní ẹ kú oríire wọ́n ti bá fẹ́ kọ́ in term of academically ní syllabus ìtẹ́yìn mú ní àárín wákàtí kan ọdún mẹ́ta lọ mìíràn mú ní ilé ẹ̀kọ́ torí wọ́n syllabus wọ́n ti gbé kalẹ̀ kìtàbù tọ̀hárà tẹ́dẹ́ báyìí fún odidi ọdún mẹ́ta tẹ́dẹ́ báyìí fún ẹ̀yin wá dé ìjókòó yẹn ìjókòó òun ni ẹ̀ ń lò ìjókòó àǹfààní ìjókòó lẹ́nu ẹ béèrè question kan omi tó bá dàrú mọ́ra wọn sọ wàlúwàlá tí ó ń bá ṣe kíní kan kí akẹ́lẹ́ ti mú lọ mú ẹ wá wo àǹfààní yẹn so wọ́n ní bùkátà kí wọ́n sọ wípé àwọn máa wọ́n mímọ̀ kí ni so wọ́n máa retí pé ó mọ̀ wọn sí kí ni ó máa wá sí ọ̀dọ̀ àwọn so n tí mo fẹ́ gbà nígbà ìjọ torí pé ibi tọ́rọ̀ lọ ní ìsìn ẹ má jẹ́ kí n ta Rasulullah sallallahu alaihi wasallam ó ní kullu mawludin yuladu ala fitra tẹ́báwọnú ayàtí mẹ́rin sọ́tọ̀rọ̀ fitratallah allati fatara an-nasa alayha ní ìsìn àwọn èèyàn wọ́n ti ń lúwẹ̀ níbi agbámi ìsìnà kí ló sì fà bí kẹrí mùsùlùmí kọlọ fẹ́ntí ìṣẹ̀lẹ̀ system níyàwó ìyàwó yẹn ni ó gbé kó mọ́sálásí yóò gbé lọ bẹ́ẹ̀ tí pàtẹ́wọ̀ ìtí ìṣẹ̀lẹ̀ ní kódà gọ́ọ̀bẹ̀ ládùúgbò wàtàwà bákan náà ohun tún ní pé ẹ̀tù wá rí ẹlòmíì wọn ò kà pé ní ìsìn wọn ò kà ọ̀rẹ̀ síkún púpọ̀ nǹkan bá kan náà nígbò ti dípọ̀rọ̀ kìníkà Yorùbá nation Yorùbá òsì nation Oòduà ẹ̀ṣẹ̀ gbogbo àti àsìkúta ìmí ọ̀ a máa jà fún tribe ẹ̀ kò ní jà fún kìnímá kò ní jà fún Islam tí ma tó aṣọ pọ̀ ń fẹ́ lọ agbó òṣèlú ìmí ò tún sọ Islam nù ni so wọ́n ní bùkátà ká gbọ́ Islam wáyé bí yẹn bá gbọ́ Islam rẹ̀ yé kò síbi tó dé láyé yìí tí ò ní rí Islam sí àwọn èèyàn ní ìsìnkú kí ní jápa àwọn èèyàn ń fò Nàìjíríà wọ́n lọ sí lókè ẹlòmí ò dé bẹ́ẹ̀ yóò dàkúdà kò ní bá Islam rẹ̀ lọ́mọ sí àpẹ tó bá gbọ́ Islam yìí ibi ọba rí obìnrin rẹ̀ yóò sì kí ni ó bá Islam lọ
so tí mo lè fáwọn ènìyàn ní gbìyànjú nìyẹn. Jazakumullahu khairan. Ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ látẹnu àwọn sheikh wa Muhammad Al-Awwal Ash-Shawkani kọ́lọ́n kó bá ṣe ara fún wa. Flag Bearers of Sunnah náà ni a mú ètò yìí wá sí etí ìgbọ́yìn àti ojú tẹlifíṣàn yìí ibi tó lókàlùkù bá ti ń wò. Abẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n bá wa ṣe ìtàbí látàárọ̀ kọ́lọ́n kó dáa kó bá wa ṣe dáadáa fún yín. Jazakumullahu khairan. Gẹ́gẹ́ bá ṣe sọ àwọn ọmọ ìyá wa náà ni wọ́n gbé ètò yìí kalẹ̀ láti máa ṣe àwọn ìtàbí fáwọn àfáà ní àtàjọ́ súnnà náà ní ìgbìlẹ̀ Yorùbá yìí kọ́lọ́n kó dáa kó bá wa ṣe dáadáa fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Jazakumullahu khairan fún ìtẹ́ ṣe fún wa. Bi'idhnillah subhanahu wa ta'ala ibi ni a ti fi igun eléyìí kọ́lọ́n kó dákun kó ṣọ́wá ju ẹ̀mí lọ. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi.